bàbá Sheikh Adam ẹ ti lọ doctor audio yẹn èyí wà play original rẹ̀ ní sinfaye táyé gbọ́ bàbá ń sọ̀rọ̀ lọ wọ́n ń sọ̀rọ̀ àwọn Tajul Adab àfàgbà wọ́n ní ó sọ wọ́n wá ní bàbá ò ní bínú pé a máa ń sọ̀tàn ànábì náà ṣùgbọ́n bàbá Kamaludin ò ní bínú pé èmi ọmọ òun náà ni mò ń sọ̀tàn òun ó máa ń wáyé bẹ́ẹ̀ ìwọ́n wá lọ yìí pé òde ọmọ rẹ̀ àbí bàbá yìí ṣẹ́ẹ̀lì látúbọ̀tán ṣá. tó pèrè ọ̀rọ̀ tí bàbá sọ bàbá làwọn máa ń pìtà nábì náà aláàjì ò ní bínú wípé òde ọmọ òun ní ti ń pìtà òun wọn ò lémi ọmọ rẹ̀ òde ọmọ òun ní ti ń pìtà aláàjì ò ní bínú kó de ọmọ òun ní ti ń pìtà òun ìṣiṣẹ́ ìpàdánù nínú. bàbá ẹ àtúbọ̀tán náà kúrò à ń rí lára àtúbọ̀tán náà kúrò à ń rí lára yín yẹn bàbá Sheikh Adam ẹ ti lọ doctor audio yẹn èyí wà play original rẹ̀ ní sinfaye táyé gbọ́ bàbá ń sọ̀rọ̀ lọ wọ́n ń sọ̀rọ̀ àwọn Tajul Adab àfàgbà wọ́n ní ó sọ kíní ó sọ Kamaludin ó sọ Sumratu kíní kan bó sọ gbogbo wọn ó tún wá sọ Kamaludin wọ́n wá bọ́ sórí ọ̀rọ̀ bàbá Kamaludin wọ́n wá ní bàbá ò ní bínú pé a máa ń sọ̀tàn ànábì náà ṣùgbọ́n bàbá Kamaludin ò ní bínú pé èmi ọmọ òun náà ni mò ń sọ̀tàn òun ó máa ń wáyé bẹ́ẹ̀ ìwọ́n wá lọ yìí pé òde ọmọ rẹ̀ àbí bàbá yìí ṣẹ́ẹ̀lì látúbọ̀tán ṣá bọ̀ kí n tó bẹ́ẹ̀ sọ final ọ̀rọ̀ tí mo fẹ́ sọ pa yín ẹja jọ kọ́kọ́ gbọ́ original audio. ta ló ní kó sọ bàbá tó kó wájọ lónìí ní Kamaludin. àfa ẹni tó pè ní Kamaludin nìyẹn lọ́wọ́ afẹ́kù. ẹ wo òun ló ti kéré jù bẹ́ẹ̀ náà ẹ̀yin àgbàlagbà. bọ́dọ̀ kan bá dé gbogbo àgbàlagbà àmọ́ àtúntà nẹ́bí. aláìsè ní bínú wípé òfin ọmọ òun ní tútùtù òun kò burú bẹ́ẹ̀ ọwọ́ bẹ́ẹ̀ rù. ó yá tútù gbọ́ ṣó ti kọ́kọ́ gbọ́ wàá tútù gbọ́ lẹ́ẹ̀kan sí i. Aláàjì ò ní bínú pé èmi ọmọ òun ní tún pìtàn òun kò burú bẹ́ẹ̀ ó wáyé bẹ́ẹ̀ nù ni. ọ̀rẹ́ yẹn fẹ́ àfa ẹni tó pè ní Kamaludin nìyẹn lọ́wọ́ afẹ́kù. ẹ wo òun ló ti kéré jù bẹ́ẹ̀ náà ẹ̀yin àgbàlagbà. bọ́dọ̀ kan bá dé gbogbo àgbàlagbà àmọ́ àtúntà nẹ́bí. aláìsè ní bínú wípé òfin ọmọ òun ní tútùtù òun kò burú bẹ́ẹ̀ ọwọ́ bẹ́ẹ̀ rù. ṣé tí ẹ rí ilé ayé yín bó ṣe rí irọ́ ibo ni wọ́n ti rí ọ́díò tó play yẹn ẹ ti lọ dọ́kítọ̀ yìí.